tún jẹ́ ayọ̀ mi láti wà ní orí ètò yìí ní àkókò yìí. Ẹ ṣé fún gbogbo ọkàn tí ó ń fi ọkàn bá wa lọ lórí ètò yìí. Ṣé ẹ ti mú bíbélì yín? Ṣe mọ̀ pé mo ti sọ fún wa láti ìjẹjọ pé a ó ka ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ bíbélì. Níjẹjọ a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ lórí ìjẹ́wọ́, pé a nílò láti jẹ́wọ́ Kristi. Mo ṣàlàyé fún wa pé Ọlọ́run retí pé ká jẹ́wọ́ Kristi. Mo ṣàlàyé fún wa pé àwọn ènìyàn kò fẹ́ ká jẹ́wọ́ Kristi. Wọ́n fẹ́ ká jẹ́wọ́ Kristi rárá, pé òun ni Kristi ọmọ Ọlọ́run. Ìjẹ́wọ́ sì ni ó mú ìgbàlà wá. Ìjẹ́wọ́ ó ní ó mú ìdánilójú wá ibi tá ń lọ. Ìjẹ́wọ́ ó ń fi wá lọ́kàn balẹ̀ pé ó fún wa ní ìfọ̀kànbalẹ̀ pé Ọlọ́run ń gbé nínú wa. Àwọn ènìyàn yóò halẹ̀ mọ́, wọ́n kọ̀ ọ́ lọ́mọ, wọ́n sọ oríṣiríṣi fún ọ, ṣùgbọ́n o gbọ́dọ̀ ní ìjẹ́wọ́. Mo sì ṣàlàyé fún wa ní ìjẹ́jọ́ yẹn pé láti ọkàn wá ni ìjẹ́wọ́ gbọ́dọ̀ ti wá. Ẹ kí n bẹ̀rẹ̀ láti ìwé Róòmù orí 10 lónìí. Ẹsẹ̀ 9 yẹn, Róòmù orí 10 ẹsẹ̀ 9, pé bí ìwọ bá fi ẹnu rẹ jẹ́wọ́ Jésù lí Olúwa, tí ìwọ sì gbàgbọ́ lí ọkàn rẹ pé Ọlọ́run ti jí dìde kúrò nínú òkú, a ó gbà ọ́ là. Ṣé rí, mo mọ̀ pé wọ́n ti sọ fún ọ pé tó bá fẹ́ ní ìgbàlà o gbọ́dọ̀ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Ṣó wà níbí ibẹ̀? Ìjẹ́wọ́ tó o nílò ní ìjẹ́wọ́ Jésù. Ìjẹ́wọ́ Jésù, kó o jẹ́wọ́ pé Jésù òun ni olùgbàlà. Kó o jẹ́wọ́ pé Jésù òun ni ọ̀nà. Kó o jẹ́wọ́ pé Jésù òun ni òtítọ́. Kó o jẹ́wọ́ pé Jésù òun ni ìyè. Mo wá parí níjẹjọ́ yẹn pẹ̀lú pé àwọn kan wà tí wọ́n ti ṣe kí ni o, tí wọ́n jẹ́wọ́ Kristi. Jòhánù onítẹ̀bọmi kò jẹ́wọ́ ara rẹ̀, ó jẹ́wọ́ Kristi ni gẹ́gẹ́ bí ọ̀dọ́ àgùntàn. Pétérù ó jẹ́wọ́ Kristi, Jésù, pé Jésù Kristi ọmọ Ọlọ́run alààyè ni, pé òun ni Kristi náà. A sì wo ìwọ̀fà Ethiopia pé olóhùn gbàgbọ́, ìjẹ́wọ́ rẹ̀ ni pé ó gbàgbọ́ pé Jésù ọmọ Ọlọ́run ní í ṣe. Mo fẹ́ wo ẹlòmíì lónìí. Jẹ́wọ́ Kristi. Jẹ́wọ́ Kristi. Olúwa dúpẹ́ fún àǹfààní yìí. Ẹ ṣé nítorí pé ọ̀rọ̀ yín yè koro. Ẹ jẹ́ kó òtítọ́ yìí kó sọ̀kalẹ̀ sínú ọkàn wa. Àní tí n bá rí ẹni tí kò tí ì jẹ́wọ́ Kristi, kí wọ́n kí ó lè jẹ́wọ́ lónìí. Kí ẹ sì lè ràn wá lọ́wọ́ láti lè gbé ìgbésẹ̀ tó tọ́. Jésù Olúwa wa. Àmín. Ìwé Jòhánù orí 20 ni wọ́n ti bẹ̀rẹ̀ ẹni tó jẹ́wọ́ Kristi lónìí. Ẹ wo ẹsẹ̀ 28. 28. Ẹlòmíràn tún jẹ́wọ́ Kristi. Bíbélì sọ ní ẹsẹ̀ 17 pé ọgbọ̀n pé nígbà náà ni ó wí fún Tómásì pé mú ìka rẹ wá níhìn kí o sì wo ọwọ́ mi, sì mú ọwọ́ rẹ wá níhìn kí o sì fi sí ìhà mi, kí wọ́n kí ó má ṣe aláìgbàgbọ́ mọ́, ṣùgbọ́n jẹ́ onígbàgbọ́. Tómásì dáhùn, ó sì wí fún un pé Olúwa mi àti Ọlọ́run mi. Tómásì a mọ̀ ní ẹni tó ṣiyèméjì. Bóyá ó rí bí wọ́n ṣe fìyà jẹ Jésù. Bóyá ó rí nígbà tí Jésù sọ pé ó parí. Bóyá ó rí nígbà tí ọ̀sán dòru, tí òkùnkùn ṣú bolẹ̀. Bóyá ó rí bí aṣọ tẹ̀lé tẹ́ḿpìlì ti fàya. Bóyá ó wà níbẹ̀ nígbà tí wọ́n sin Jésù, tí wọ́n gbé sínú òye, tí Jósẹ́fù Arimatea yá wọn pé kí wọ́n lò láti sin òkú Jésù.
ṣùgbọ́n kò sí níbẹ̀ nígbà tí áńgẹ́lì yẹn wí fún wọn pé ẹ̀yin wá òkú, ẹ̀yin wá alààyè láàrin àwọn òkú, kò sí níhìn, ó ti jí dìde. Nígbà tí kò sí níbẹ̀, wọ́n wá sọ fún pé Jésù mà ti jíǹde. Ó lóun ò gbàgbọ́ àfi tó ń bá rí. Kò pẹ́ lórí Jésù. Jésù wá pè níjà pé ó yá, mú ìka rẹ wá wo ojú ọgbẹ́ èṣó, wá wo ojú ọkọ̀ lẹ́gbẹ̀ẹ́ mi. Ìgbà tí tó bá sì rí eléyìí, Bíbélì wípé ó wípé Olúwa mi àti Ọlọ́run mi. Jésù wípé nítorí tí ìwọ rí mi ni ìwọ ṣe gbàgbọ́. Alábùkún fún lé àwọn tí kò rí tí wọ́n sì gbàgbọ́. Tó ò rí ojú èṣù ọwọ́ yẹn tó o sì gbàgbọ́ pé torí rẹ ni. Tó ò rí ojú ọkọ̀ yẹn tó o sì gbàgbọ́ pé torí rẹ ni. Bíbélì wípé kí ni ọ́ alábùkún fún? Ṣé o fẹ́ jẹ́ alábùkún fún? O nílò láti ní ìjẹ́wọ́ irú ti Tómásì. Tómásì wípé Olúwa mi àti Ọlọ́run mi. Ṣé ọ̀pọ̀ Ọlọ́run ò pé méjì? Jésù ni Ọlọ́run, Jésù ni Olúwa, Jésù ni olùgbàlà. Bíbélì wípé lé àtètèkọ́ṣe lé ọ̀rọ̀ wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lí ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ yẹn wá di ènìyàn, ó wá ń gbé láàrin wa. Jẹ́ kí n tún ràn ọ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan sí i. O nílò láti ní ìjẹ́wọ́ wípé Jésù ni Olúwa. Ìjẹ́wọ́ ọkùnrin yẹn òun ni pé tó bá sì ní pé Olúwa mi àti Ọlọ́run mi. Kí ni ìjẹ́wọ́ tiẹ̀ nípa Jésù? Nínú ìwé Jòhánù orí 4, obìnrin panṣágà yẹn òun náà ní ìjẹ́wọ́ nípa Jésù. Obìnrin ẹni ẹ wá wẹ́n tó sọ gbogbo nǹkan nípa mi fún mi. Ṣé Mèsáyà yìí kọ́ nìyí? Àbí ká tún mọ wẹ́lò mi? Ṣé àwọn pé nígbà tó wà tí Jésù jọ ń sọ̀rọ̀, Jésù kọ́kọ́ ti sọ fún pé wò ó, omi tó mu yìí tó o bá mú, òǹgbẹ ó tún gbé ọ. Jésù wá ní kó lọ pọ ọkọ rẹ̀ wá. Ní ẹsẹ̀ 16, Jésù wí fún un pé lọ pe ọkọ rẹ̀ wá kí ó sì wá sí i. Obìnrin náà dáhùn, ó sì wí fún un pé èmi kò lé ọkọ. Jésù wí fún un pé ìwọ wí rere pé èmi kò lé ọkọ, nítorí ìwọ ti lé ọkọ 5 rí, ẹni tí ìwọ sì ti ní nísinsìnyí kì í ṣe ọkọ rẹ. Ìwọ sọ òtítọ́ lé eléyìí ni. Hallelujah. Obìnrin náà wá sọ fún pé Ọlọ́run ti sọ pé wòlíì kan yóò wá. Ẹsẹ̀ 21, Jésù wá wí pé gbà mí gbọ́. Obìnrin yìí, wákàtí náà ń bọ̀ nígbà tí ìwọ kì yóò ṣe lórí òkè yìí tàbí Jerusalem ni ẹ̀yin yóò máa sin Bàbá. Jésù wí fún obìnrin yẹn pé kó ṣe kí ni o, kó gbà ń gbọ́. Jésù wá wí fún ní ẹsẹ̀ 26 ipò òun ni Mèsáyà. Ẹ wò dáadáa. Jésù wí fún pé èmi ni ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí ni òun. Èmi ẹni tí ń bá ọ sọ̀rọ̀ yìí ni òun. Jésù ní wò ó, èmi Mèsáyà. Kò sẹ́lòmíì lẹ́yìn mi, kò sẹ́lòmíì níwájú mi. Obìnrin yẹn ló mọ̀ pé Mèsáyà ń bọ̀. Jésù ní èmi Mèsáyà náà. Ẹ wá wo ìjẹ́wọ́ rẹ̀ ní ẹsẹ̀ 29. Ó ní ẹ wá wo ọkùnrin kan, ẹni tí ó sọ gbogbo tí mo ti ṣe rí fún mi. Èyí a lè jẹ́ Kristi náà. Obìnrin yẹn wá lọ pé gbogbo ìlú wá pé ẹ wá wò ó, kí lẹ̀ ń wá ká? Kristi náà rèé fa, èmi ti rí o. Nígbà tí gbogbo wọn dé, wọ́n ní kì í ṣe torí póbìnrin yẹn pè ní Kristi gan, gbọ́ tó pàwọn náà ti fojú àwọn rí. Wá ọ̀rẹ́ mi, ṣé o ní ìjẹ́wọ́ ìgbàgbọ́? Ṣé o ní ìjẹ́wọ́ bí? Tómásì jẹ́wọ́,
Pétérù jẹ́wọ́. Tímótì kejì obìnrin panṣágà ní jẹ́wọ́. Tímótì kejì orí kìíní ẹsẹ̀ 12. Ẹ wo jẹ́wọ́ Paul apostoli ẹsẹ̀ 12. Ẹ̀gbọ́n tó wí o. Nítorí ìdí èyí tí èmi ṣe ń jiyàn wọ̀nyí pẹ̀lú, ṣùgbọ́n ojú kò tì mí, nítorí èmi mọ ẹni tí èmi gbàgbọ́, ó sì dá mi lójú pé òun lè pa ohun tí mo fi lé e lọ́wọ́ mọ́ títí di ọjọ́ ni. Paul ní èmi mọ ẹni tí mo gbàgbọ́. Ipe ẹni tó dájú ni. Ẹni tó lè pa ọkàn mi mọ́ ni. Ẹni tó lè pa ẹ̀mí mi mọ́ ni. Ẹni tí kò ní sọ mí sínú náà ni. Ẹni tí kò ní jẹ́ kí n ṣègbé ni. Ẹni tí kò ní ta mí nù ni. Ẹni tí yóò tẹ́wọ́ gbà mí ní ìgbàkúgbà tí n bá wá sọ́dọ̀ rẹ̀ ni. Mo mọ ẹni tí mo gbàgbọ́. Ìjẹ́wọ́ Paul nìyẹn. Apostoli. Ṣé wọn náà mẹ́ni tó gbàgbọ́? Kí ni ó máa jẹ́ kéèyàn lè jẹ́wọ́ ìgbàgbọ́? Ṣé rí ìpilẹ̀ṣẹ̀ ìjẹ́wọ́ ní ìgbàgbọ́? Òun ni mo fi ń ṣàlàyé fún wa pé àti ọkàn wa ní ìjẹ́wọ́ ẹnu fi máa jáde. Nígbà tí ẹ bá gbàgbọ́ nínú ọkàn rẹ̀, yóò lè jẹ́wọ́ ní ẹnu rẹ̀. Ẹnu àti ọkàn wọ́n sopọ̀. Oníṣẹ́ ìgbàlà yóò fi ṣe. Ǹjẹ́ o ti jẹ́wọ́ Jésù Kristi? Ìwé Iṣẹ́ Àpọ́stélì orí 19 ẹsẹ̀ 18. 19:18. Iṣẹ́ Àpọ́stélì orí 19. Kì í sì ṣe díẹ̀ nínú wọn tí ń ṣe aláyìpàdà ni ó kó ìwé wọn jọ, wọ́n sì dáná sun wọ́n lójú gbogbo ènìyàn, wọ́n sì ṣírò iye wọn, wọ́n sì rí ó jẹ́ 6,000 ìwọ̀n fàdákà. Ọ̀pọ̀ àwọn tí wọ́n gbàgbọ́ sì wá, wọ́n ń jẹ́wọ́, wọ́n sì ń fi iṣẹ́ ọwọ́ wọn hàn. Iṣẹ́ wọn hàn. Ọ̀pọ̀ àwọn tó ṣe kí ni o, tó gbàgbọ́, ṣé rí wọ́n kọ́kọ́ gbàgbọ́ kó tó bẹ̀rẹ̀ sí ṣe kí ni o, kó tó bẹ̀rẹ̀ sí jẹ́wọ́. Róòmù orí 10 yẹn tí mo kà nígbà tá a kọ́kọ́ dé ní àkókò yìí. Ẹsẹ̀ 10 ní nítorí ọkàn lè a fi ìgbàgbọ́ sí òdodo, ẹnu lè a sì fi jẹ́wọ́ sí ìgbàlà. Ọkàn ni ó kọ́kọ́ ṣiṣẹ́. Ẹnu ó wá ṣe kí ni o, yóò wá ṣiṣẹ́. Ìwọ tó gbàgbọ́ nínú ọkàn rẹ pé nítorí rẹ̀ ni Jésù ṣe kú, kí ló dé tó jẹ́wọ́ rẹ̀? Ẹ gbọ́ mi yé dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ wa la nílò láti jẹ́wọ́ Jésù. Kí ni àwọn nǹkan tá a gbọ́dọ̀ jẹ́wọ́ nípa rẹ̀? Òun ni Olúwa. Kí ni Tómásì jẹ́wọ́ lẹ́ẹ̀kan nípa Jésù? Ó jẹ́wọ́ pé òun ni Olúwa. Fílípì orí 2 ẹsẹ̀ 11. Bíbélì sọ ní ẹsẹ̀ 10 pé pélé orúkọ Jésù ní kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀. Àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ ní ìsàlẹ̀ ilẹ̀. Àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ní Olúwa fún ògo Ọlọ́run Baba. Gbogbo wa, ìjẹ́wọ́ wa nípa Jésù ni pé ká jẹ́wọ́ pé òun ni Olúwa. Ǹjẹ́ Jésù lolúwa lọ́dọ̀ rẹ? Ǹjẹ́ o ti jẹ́wọ́ rẹ̀ gẹ́gẹ́ bí Olúwa? O ò tí ì gbàgbọ́ lọ́kàn rẹ, o ní òjò kó tí ì jẹ́wọ́. Kí ni ìjẹ́wọ́ wa tó tún yẹ kó jáde? Pé òun ni Kristi náà. Ṣé rí Jésù èyí tá a pa ní 2000 ọdún sẹ́yìn? Jésù èyí tá a gbé lọ síbi agbárí tá a ń pè ní Gọ́gọ́tà. Jésù ẹni tó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ níbi tá a ń pè ní Calvary. Jésù ẹni tá a pa láàrin àwọn olè méjì, ọ̀kan lọ́tún ọ̀kan lósì. Ṣé rí Jésù yẹn? Ṣé rí Jésù yẹn? Jẹ́wọ́ rẹ̀ ìpè
òun ni Kristi náà. Pétérù Jésù bí Pétérù pé kí lẹ̀ ń fi mí pé? Pétérù ní ìwọ ni Kristi náà, ọmọ Ọlọ́run alààyè. Ṣé o ti jẹ́wọ́ Jésù? Ṣé o jẹ́wọ́ Jésù? O nílò láti jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí Olúwa. O nílò láti jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí olùgbàlà. O nílò láti jẹ́wọ́ Jésù gẹ́gẹ́ bí ọ̀nà kan ṣoṣo. Jésù wípé èmi ni ọ̀nà, òtítọ́ àti ìyè. Kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ mi Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Kò sẹ́ni tó lè wá sọ́dọ̀ Bàbá bí kò ṣe nípasẹ̀ mi. Jẹ́ kí n ràn lọ́wọ́ pẹ̀lú nǹkan kan. Nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lẹ́yìn Jésù tí wọ́n padà sẹ́yìn, Jésù wá wá àwọn Pétérù pé ṣẹ́yìn náà ní padà ní. Pétérù ní àwọn ò lè padà ti wá wá. Mo lálọ. Ìwọ ló ní ọ̀rọ̀ ìyè àìnípẹ̀kun. Kò sẹ́ni tó lè fún yẹn ní ìyè àìnípẹ̀kun bí ó ṣe Jésù. Ìyè àìnípẹ̀kun sì ní ìwé ìrìnnà sí ìjọba ọ̀run. Kò sẹ́ni tó lè gbanilà lẹ́yìn Jésù. Olórin yẹn ní lẹ́yìn Jésù kò sẹ́nìkan. Ọba mímọ́ lọba tí mò ń sìn. Lẹ́yìn Jésù kò sẹ́nìkan. Alágbára mo mọ orúkọ rẹ̀. O nílò láti ní ọjọ́ kan tó jẹ́wọ́ Jésù. Láti ọkàn wá sí ẹnu. Ọ̀pọ̀lọpọ̀ wa la ò ní jẹ́wọ́ ìgbàgbọ́. Mo ti fi hàn wá lónìí àwọn ẹlòmíì tó tún jẹ́wọ́ ìgbàgbọ́. Mo ti fi hàn wá lónìí ohun tí ó máa ń jẹ́ kí ìjẹ́wọ́ ṣe é ṣe, òun náà sì ni ìgbàgbọ́. Mo ti fi hàn wá lónìí bó ṣe káwa náà ò jẹ́wọ́ pé Jésù ni Mèsáyà náà. Nígbà tí mo pé ọmọ ọdún 15 ni mo jẹ́wọ́ Jésù. Ìjẹ́wọ́ mi ó fún mi ní ìyè àìnípẹ̀kun. Ó fún mi ní ìdánilójú ọ̀run. Ó fún mi ní ìgbàlà kíkún. Ó sọ mí di àtúnbí. Ó sọ mí di ẹni ìràpadà. Ó sọ mí di ẹni tá a dáríjì. Ó sọ mí di ẹni tó ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ Ọlọ́run. Mo bọ́ lọ́wọ́ ègbé ọ̀run àpáàdì. Mo bọ́ lọ́wọ́ àìnírètí. Mo bọ́ lọ́wọ́ àìnídánilójú nítorí pé mo ti jẹ́wọ́ Jésù. Ọ̀rẹ́ mi, ẹ̀rù èèyàn sì ń bọ̀ náà. Gbogbo ohun téèyàn lè pa òun ni ara yìí. Ṣé ọ̀rẹ́ mi? Àti kíkó ẹ̀mí dà sínú ọ̀run àpáàdì nínú iná tó ń jó pẹ̀lú sulfuru tí yóò sì wà ńbẹ̀ tí ó máa jó títí ayérayé láì dúró lẹ́ẹ̀kan. Òun ni Ọlọ́run, òun ló yẹ kó bẹ̀rù. Ó jẹ́ jẹ́wọ́ rẹ̀ lónìí. Má fi dọ́là o, ọ̀la lè pẹ́ jù. Ìwọ náà kò tiẹ̀ bọ́ lọ́wọ́ bàbá kàmí yẹ níjọba rẹ̀. Olúwa yóò mú adélé ológo kó o lè bọ́ ńbẹ̀. Jẹ́wọ́ Jésù. Kó o lè mọ ibi tó ń lọ. Kó o lè mọ̀ pé o ò tún bọ́ sínú ìdálẹ́bi àbí ìdájọ́ mọ́. Ò ń lọ sílé ológo ni nígbà tí pé bá dún. Àwa ń fojú sọ́nà síbi padàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì. Àwa sì fẹ́ mú yín dání kájọ lọ sí ìjọba ọ̀run. Wá jẹ́wọ́ Jésù. Wá jẹ́wọ́ Jésù. Ó ní ìdánilójú fún ọ. Ó ní ìgbàlà fún ọ. Ó ní ìrètí fún ọ.
ó ní ìràpadà fún ọ, ó ní ìsọdọmọ fún ọ. Wá jẹ́wọ́ Jésù. Ẹ ṣáà ṣe ìjẹ́wọ́ tí o nílò ni kò jẹ́wọ́ Jésù. Àǹfààní ní fún ọ tó o bá ti jẹ́wọ́ Jésù rí. Jẹ́wọ́ rẹ̀ báyìí. Fìgboyà ṣe é. Má sọ pé ó ń tàn mí jẹ, ìtàn jẹ o. Mi mọ iye ọdún tó lè lò láyé. Ọ̀rẹ́ mi, ẹ̀sìn bàbá rẹ kò lè fún ọ ní ìgbàlà o. Ìgbàlà bàbá tiẹ̀, wọ́n tó ní wọ́n gbé ọ sínú ìgbàgbọ́, kò lè gbàwọ́ ọmọ la o. Ìjẹ́wọ́ Jésù yìí, òun ni ó fún ọ ní ìgbàlà. Èèyàn gbọ́dọ̀ dá Jésù ni. Bíbélì wá wípé iye àwọn tí ó bá gbà á, òun ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run. A ní àwọn tó bá gba orúkọ rẹ̀ gbọ́. Ìwọ náà ó di ọmọ Ọlọ́run. Ìwọ náà ó di ẹni ìtẹ́wọ́gbà. Ìwọ náà ó ní ẹ̀tọ́ láti wọlé bàbá rẹ tí ń bẹ lọ́run. Jọ̀ọ́ gbà á. Ṣé o fẹ́ jẹ́wọ́ Jésù? Màá ní kó pè mí lónìí. Tí ìpè rẹ tó bá wọlé nígbà tẹ́lòmíì ń pè lọ́wọ́, wọ́n pè ọ́ padà. 07038085652. 07087682122. It is 07055307492. Jẹ́wọ́ Jésù lólùgbàlà lónìí. Ó sì di ọmọ Ọlọ́run. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Ó dàbọ̀. Oore ọ̀fẹ́ ṣá ni gbẹ́kẹ̀lé mi. Jésù kú fún aráyé, ó kú fún mi pẹ̀lú. Oore ọ̀fẹ́ ṣá